mo kí yín káàbọ̀ sí Ajaabale ìròyìn látòrí ayélujára. Ní nọ́mbà ẹlẹ́ẹ̀kẹwàá, ilé ìfowópamọ́ àpapọ̀ orílẹ̀-èdè Nàìjíríà ti ṣe kìlọ̀kìlọ̀ fún gbogbo àwọn tí wọ́n ń ṣe òwò POS láti rí dájú wípé wọ́n ń tẹ̀lé gbogbo òfin àti ìlànà eléyìí tí àjọ náà tẹ̀ sílẹ̀ fún wọn. Bí a kò bá gbàgbé wípé látìgbà tí ọ̀rọ̀ owó náírà ti di wàhálà lórílẹ̀-èdè yìí tí àti rí owó ọ̀hún náà sì dogun dọdẹ, ó ní ọ̀pọ̀lọpọ̀ àwọn tí wọ́n jẹ́ oníṣòwò POS yìí ti ń lo ọ̀nà ẹ̀bùrú láti fi kówó jọ sí àpò wọn nípa gbígba èlé owó eléyìí tó pọ̀ rọ̀gùnrọ̀gùn lọ́wọ́ àwọn ènìyàn. Ní báyìí, ilé ìfowópamọ́ àpapọ̀ orílẹ̀-èdè Nàìjíríà ti ṣe kìlọ̀kìlọ̀ wípé ẹnikẹ́ni tí ọwọ́ bá tẹ̀ tó gbà ju 100 sí 200 náírà lọ ní orí ẹgbẹ̀rún 10 náírà yóò fi ojú kàtà òfin. Ní nọ́mbà ẹlẹ́ẹ̀kẹsàn-án, gómìnà ilé ìfowópamọ́ àgbà orílẹ̀-èdè Nàìjíríà ìyẹn Godwin Emefiele ó ló ti ń rawọ́ ẹ̀bẹ̀ sí ẹni tó jẹ́ mínísítà fún ọ̀rọ̀ àwọn òṣìṣẹ́ àti ìgbanisíṣẹ́ lórílẹ̀-èdè yìí ìyẹn Chris Ngige láti rí dájú wípé ó rọ gbogbo àwọn olórí àjọ NLC tí ṣe àjọ àwọn òṣìṣẹ́ orílẹ̀-èdè Nàìjíríà láti dọ́wọ́kọ́ lórí eléyìí tí wọ́n pè ní ìpinnu àti ètò tí wọ́n ti lànà sílẹ̀ láti daṣẹ́ sílẹ̀ ní ọjọ́ Wednesday ọ̀la yìí. Bí a kò bá gbàgbé wípé ní ọjọ́ Jímọ̀ tó kọjá ó ní àwọn olórí àwọn ẹgbẹ́ òṣìṣẹ́ yìí ti ṣetán láti pe ìpàdé tí wọ́n sì sọ wípé àwọn yóò daṣẹ́ sílẹ̀ bí ilé ìfowópamọ́ àgbà orílẹ̀-èdè Nàìjíríà kò bá tètè wá wọ̀rọ̀ kan fi ṣàdá lórí gbogbo làásìgbò eléyìí tí àwọn ń kojú láti rí owó náírà náà. Ní nọ́mbà ẹlẹ́ẹ̀kẹjọ, ọ̀pọ̀lọpọ̀ àwọn ènìyàn lórí ìtàkùn ayélujára ni wọ́n ti ń sọ nípa Esther Owólabí tí ó jẹ́ olùtọ́jú àwọn aláìsàn ṣùgbọ́n tí kò pa ẹ̀bùn ijó jíjó rẹ̀ mọ́ra léyìí tí àwọn ènìyàn máa ń pè ní dancing nurse ló ti ń lo ìtàkùn ayélujára rẹ̀ láti sọ bí ó ti ń ro òun lójú bí yóò sì ti ṣàárù ọkọ rẹ̀ ó sọ léyìí tí ọ̀pọ̀lọpọ̀ àwọn ènìyàn ń sọ nípa rẹ̀ lórí ìtàkùn ayélujára látàrí bí òun àti ọkọ rẹ̀ ti ń dọ̀wẹ́kẹ̀ tó sì sọ fún wípé kó wá lọ bá òun sọ̀rọ̀ nínú ilé léyìí tó gba ṣòkòtò ọkùnrin ọ̀hún lọ́wọ́. Ọkọ rẹ̀ léyìí tó ti ń fi orílẹ̀-èdè USA ṣe ibùgbé báyìí òun ló ṣetán láti padà sórílẹ̀-èdè náà léyìí tí àwọn méjèèjì bẹ̀rẹ̀ sí ní jọ tàkúrọ̀sọ nínú ilé láìmọ̀ wípé ọkọ rẹ̀ ti ń ka fọ́nrán fídíò rẹ̀ sílẹ̀ léè tó fi sórí ìtàkùn ayélujára. Ẹ wò díẹ̀ nínú ẹ̀. oníṣòkòtò ẹ kó jẹ́ tó máa máa lọ fún ìtumọ̀ tó wá wọ ṣòkòtò náà ẹ̀ wá gba ṣòkòtò lọ́rùn. máa gbọ́. Ní nọ́mbà ẹlẹ́ẹ̀keje, ọ̀pọ̀ àwọn ènìyàn lórí ìtàkùn ayélujára ó ní wọ́n ti ń bu ẹnu àtẹ́ tí ọ̀pọ̀lọpọ̀ àwọn ènìyàn sì ń gbóríyìn fún gbajúgbajà òṣèré Ọláìdé Oyèdèjì gẹ́gẹ́ bí obìnrin tí kò kọ ohun tó fẹ́ ṣẹlẹ̀ tàbí ohun tí àwọn ènìyàn fẹ́ sọ nípa rẹ̀ látàrí bí ó ti ń polówó tí ó sì ń ṣe àfihàn ìkébè rẹ̀ tuntun eléyìí tó ṣẹ̀ṣẹ̀ fowó ṣe. Bí a kò bá gbàgbé wípé nílọ́lọ́ yìí ó ní Ọláìdé Oyèdèjì múra tó sì ṣe iṣẹ́ abẹ eléyìí tí wọ́n máa ń ṣe láti lè rí dájú wípé ìbàdí àti ìkébè wọ́n yọ síta gbọgbọgbọ. Ní báyìí, Ọláìdé Oyèdèjì ló ti ń sọ lórí ìtàkùn ayélujára rẹ̀ wípé òun ò kì í ṣe ẹlẹ́tàn o bí òun ṣe rí gangan lòun ṣe. Ẹ wo díẹ̀ nínú ọ̀rọ̀ rẹ̀. You go need the most stamina. Oh yeah, I got more me now. Make I know say you cover me now. So many things I can do to you. If only you give me the permission to. Give me the permission to show you the thing I got. Make I no lie on you, mommy. Make I no lie on that lórí irú. Ní nọ́mbà ẹlẹ́ẹ̀kẹfà, wọ́n tún ti fẹ́ gbá mi o. Ó ní gbajúgbajà òǹkọrin nì Ọlálọ́mí Mr Portable eléyìí tó ń sọ lórí ìtàkùn ayélujára rẹ̀ látàrí bí àwọn ọ̀dọ́mọdékùnrin kan ti gbé àwòrán rẹ̀ ọlọ́kan òjọ̀kan tí ń ṣe mẹ́ta wá kì í nílé láti fi ta lọ́rẹ gẹ́gẹ́ bí ẹ̀bùn bí ó tilẹ̀ jẹ́ wípé èròǹgbà rẹ̀ nígbà tó ń ṣe fọ́nrán ọ̀hún ni wípé àwọn ọkùnrin mẹ́ta yìí jẹ́ ayàwòrán ṣùgbọ́n nígbà tó béèrè lọ́wọ́ wọn wípé iṣẹ́ kí ni wọ́n ń ṣe ìyàlẹ́nu ló jẹ́ fún un láti gbọ́ lẹ́nu àwọn ọmọkùnrin ọ̀hún wípé orin làwa náà ń kọ ló bá ní àfìgbà kan wá fi fírèmù ìyẹn àwòrán gbá òun pọnù lé. Ẹ wò díẹ̀ bó ti ní kí wọ́n fi ẹ̀bùn wọn hàn. You do friend for me, wetin be your name? Little money. What do you do for living? You sing ini? Na musician be. Can do play for me? You ga? Ladies. What do you do for living? Ẹgbẹ́ mi wọ́n ti rí. Na music too. Sing ba. This one ga you ga?
Freaky vibes. Bẹẹni. What do you do for living? Orin ni bàmí. Say you know see these boys? They don't live now. I think say na film that they do. I don't say na musician they be. Ní nọ́mbà ẹlẹ́ẹ̀karùn-ún ọkọ̀ pàtàkì nínú aṣojúkọ̀ ìròyìn tẹlifíṣàn Orísun eléyìí tó fi ìpínlẹ̀ Kebbi ṣe ibùgbé tó tún jẹ́ alága fún ẹgbẹ́ Yorùbá Broadcaster Association ìyẹn ẹgbẹ́ àwọn agbóhùnsáfẹ́fẹ́ tí í ṣe ti Yorùbá ní ìpínlẹ̀ Kebbi ọ̀gbẹ́ni Hasan Taiwo eléyìí tí ọ̀pọ̀lọpọ̀ àwọn ènìyàn máa ń pè ní bàbá Yorùbá ó ló ti ń lo ìtàkùn ayélujára rẹ̀ láti tako gbogbo ọ̀rọ̀ àhesọ eléyìí tí àwọn ènìyàn ń sọ lórí ìtàkùn ayélujára pàápàá ní ìpínlẹ̀ Kebbi nípa rẹ̀ wípé arákùnrin ọ̀hún kò ṣe ìyàwó kó tó di wípé ó bímọ eléyìí wáyé látàrí bó ti ń fi àwòrán àti fọ́nrán fídíò ìgbéyàwó àwọn ọmọ rẹ̀ àti àwọn ọmọ rẹ̀ ọlọ́kan òjọ̀kan eléyìí tí wọ́n ń bẹ ní iléeṣẹ́ ológun orílẹ̀-èdè Nàìjíríà tí àwọn èèyàn sì ń sọ wípé ojú ọkùnrin yìí ó sì gúnrégé ó sì dàbí tọ̀dọ́ ju àwọn ọmọ rẹ̀ eléyìí tó ti bí lọ èyí ló mú kó mú wá sórí ìtàkùn ayélujára láti wá sọ fáwọn ènìyàn wípé òun ṣe ìgbéyàwó kódà gbogbo àwọn ọmọ tóun bí yìí ó ní ń ṣe ti tòun wípé láti ọdún 1994 lòun ti ṣe ìgbéyàwó fún ìyá wọn tó sì ti bẹ̀rẹ̀ sí ní ṣe abiyamọ láti ìgbà náà nítorí náà pé kí ẹnikẹ́ni má ṣe di ẹrù tí kìí ṣe tòun lé òun lórí Hasan Taiwo tó jẹ́ agbóhùnsáfẹ́fẹ́ àti alága ẹgbẹ́ àwọn agbóhùnsáfẹ́fẹ́ Yorùbá ní ìpínlẹ̀ Kebbi òun ló sọ eléyìí ní nọ́mbà ẹlẹ́ẹ̀kẹrin tí àsìkò yìí ọ̀pọ̀ àwọn ènìyàn lórí ìtàkùn ayélujára ni wọ́n sì ń kí gbajúgbajà agbóhùnsáfẹ́fẹ́ òṣèré ni Àtàbàtúbú wípé ó kú oríire ti ayẹyẹ ọjọ́ ìbí ọdún kejì àwọn ọmọ rẹ̀ Ire àti Àánú tí wọ́n pé ọdún méjì lókè èèpẹ̀ bí a kò bá gbàgbé wípé odidi ọdún mẹ́wàá gbáko òun ni arákùnrin yìí fi ń wojú Olúwa kí Olódùmarè tó fi àwọn ọmọ méjèèjì yìí ta lọ́rẹ ìdùnnú ṣubú layọ̀ bí àwọn ọmọ ọ̀hún ti ń lo ìtàkùn ayélujára bàbá wọn láti fi ẹ̀bùn orin tí wọ́n ń kọ hàn pàápàá èyí tí í ṣe obìnrin tí ọ̀pọ̀lọpọ̀ àwọn ènìyàn sì ń sọ wípé ọmọ tẹ́yá bá bí ẹyá ni yóò jọ àti bí wọ́n ti ń nawọ́ àdúrà sí Àtàbàtúbú wípé kí Olódùmarè dá àwọn ọmọ ọ̀hún sí láàyè àti ní àyè tó dára ẹ wò díẹ̀. Ní nọ́mbà ẹlẹ́ẹ̀kẹta àwọn ìlú mọ̀ọ́ká olórin ni Glorious Twins òun ni wọ́n ti fi ìtàkùn ayélujára wọn sọ fún àwọn ènìyàn wípé àníṣe a kò ní kí ayín kulẹ̀ ní ọjọ́ keje oṣù kẹrin ọdún yìí bí a ó ti máa fi fọ́nrán fídíò orin wa tuntun àti àjààbálẹ̀ orin ọ̀hún tí wọ́n pè ní ọmọọba ni mí sórí ìtàkùn ayélujára nítorí wípé ó jẹ́ eléyìí tí àwọn ti ń polongo rẹ̀ látọjọ́ tó ti pẹ́ wípé yóò wá sáyé bí wọ́n ti ń ya fọ́nrán ọ̀hún ni wọ́n fi sórí ìtàkùn ayélujára wọn léyìí láti sọ fún àwọn olólùfẹ́ wọn wípé àníṣe ẹ má kọ̀mínú a ò ní jayín kulẹ̀ nítorí wípé iṣẹ́ ọmọọba ni mí ó ní à ń ṣe lọ́wọ́ lè tó mú kí ọ̀pọ̀lọpọ̀ àwọn olólùfẹ́ tó ń ti àwọn alátẹ̀lé wọn lórí ìtàkùn ayélujára máa tẹ̀ ẹ́ sójú ẹ̀ wípé àníṣe ọmọ làwọn ọmọ yìí ẹ wo díẹ̀ nínú fọ́nrán náà. Ní nọ́mbà ẹlẹ́ẹ̀kejì ìlú mọ̀ọ́ká orí ayélujára Chief Azu Oyeze eléyìí tí ọ̀pọ̀lọpọ̀ àwọn ènìyàn ti mọ̀ sí Mr. Whitemoney ó ló ti ń lo ìtàkùn ayélujára rẹ̀ láti máa rọ àwọn ènìyàn gbogbo wípé ẹ dákun ewé oríjì ni mo já ẹ dákun ẹ ṣàánú mi ẹ dáríjì mi bí a kò bá gbàgbé wípé arákùnrin ló wá sórí ìtàkùn ayélujára tó wá fi ìbínú sọ̀rọ̀ gidigidi wípé fọ́nrán fídíò tóun ṣe láti pa àwọn ènìyàn lẹ́rìn òun ò ṣe é láti mú inú bí àwọn obìnrin tàbí láti rí àwọn obìnrin sílẹ̀ pàápàá léè tó kọjú sí Victoria Inyanya eléyìí tó sọ fún wípé ó má bóun sọrú rẹ̀ mọ́ nílé ayé rẹ̀ ní báyìí ó sọ wípé òun ti ṣe fọ́nrán ọlọ́kan òjọ̀kan láti tọrọ àforíjì lọ́wọ́ àwọn ènìyàn pàápàá lọ́wọ́ àǹtí Victoria ṣùgbọ́n síbẹ̀ àwọn ènìyàn ò dẹ̀yìn lẹ́yìn òun láti máa fi ìkọminú àti ìbínú sọ̀rọ̀ sóhun ó wá sọ wípé àfi kóun tún padà wá láti wá tọrọ ìdáríjì ẹ̀ṣẹ̀ òun tún ti padà dé o wípé ẹ dákun ẹ dáríjì mi òun ò mọ̀ọ́mọ̀ sọ̀rọ̀ sí gbogbo àwọn obìnrin àti wípé obìnrin wo ló ń bẹ nílé ayé tí kò fẹ́ràn owó ṣùgbọ́n òun kò sọ wípé tí obìnrin bá rówó ó lè bá ọkùnrin kọkùnrin lọ eléyìí kò túmọ̀ sí ohun tóun ṣe nítorí náà káyé foríjì òun ẹ wo díẹ̀ nínú ọ̀rọ̀ rẹ̀.
You said most of these big brother girls, when they come outside, say that they come meet you, say make you show them the way. Most of them, the kind of way they want me to show them is like, you come up with your friends now, your big friends now. I want to chill with Obi. I want to chill with them. I say, I want hookah. I know what you want basically is not to do business because you don't do that kind of business. Look at the last set that just finished. That is their doing set. How many of those people in that set marketed themselves well to the point where Abo can even endorse you? You asked me about the ladies. They don't go there to, most of them don't go there to say they won't go hustle. They are going to show off. So when they come out here, we say, one Whitemoney, because you number that girl. I like him the way she shake kuku there. You get the point now. A few of them that have come to me as a white show us how do they. I told them straight, point blank to their faces. I said, when you were in the house, what did you do? All you did was fight, make out, argue. The show is a platform for you to come out and get elevated and use it to milk it. You understand? I milk that smash to making that dish. I milk all of it. I didn't let confuse me. I was looking at it but I said, no, bruh. We are going for the title, fam. Ní nọ́mbà ẹlẹ́ẹ̀kínní gbajúgbajà amúlùdùn ni Ọmọní Òpóni. Olóòtú wá sórí ìtàkùn ayélujára rẹ̀ tó ti ń béèrè lọ́wọ́ àwọn ènìyàn wípé ẹ dúró ná àwòrán tẹ́ yà látòrí fóònù yín tí wọ́n pè ní screenshot mélòó lẹ ní lórí fóònù yín. Ó sọ wípé èyí wáyé látàrí bí ọkùnrin tàbí ènìyàn kan lórí ìtàkùn ayélujára ti wá sórí ìtàkùn ayélujára rẹ̀ tó sì sọ wípé ẹ gba òun o àṣé òun ti ní tó screenshot eléyìí tí ń ṣe àwòrán tó ń yà láti ara orí ẹ̀rọ ìbánisọ̀rọ̀ òun lẹ́yìn tó sì ti tó 4,000 ìyẹn 4,000 ló wá ń wò pé kí ni ìtumọ̀ eléyìí ló bá lọ sórí ẹ̀rọ ìbánisọ̀rọ̀ tòun láti wòye screenshot eléyìí tí ṣe àwòrán orí ẹ̀rọ ìbánisọ̀rọ̀ tóun ti yà àfìgbà tóun rí wípé òun fúnra òun ti fẹ́ẹ̀ ní tó 10,000 tóun ti yà. Ẹ dúró ná irú ayé wo lòun wá yìí òun wá wo gbogbo rẹ̀ òun rí wípé bíi kò ń ya báàgì kò ń ya bàtà kò ń ya aṣọ àtoríṣiríṣi nǹkan kan tí kò sì wúlò fóun ló wá ń béèrè lọ́wọ́ gbogbo àwọn olólùfẹ́ rẹ̀ lórí ìtàkùn ayélujára ẹ̀yin náà yẹ ẹ̀rọ ìbánisọ̀rọ̀ yín wò àwòrán tẹ́ ẹ yà látòrí ẹ̀rọ ìbánisọ̀rọ̀ mélòó òun lẹ̀ ní ẹ gbọ́ díẹ̀ nínú ẹ̀. There's a point where you have to come into the acceptance that it is time to delete all those screenshots from your phone. Anything that screenshot. My dear, Okon, fill up storage space. You're not going to use it. Guys, I am shook. Whew. So, Annie did a video. I just finished watching the video. Now. He said he had 4,100 screenshots. I'm like, I don't understand. Why would you have 4,100 screenshots? What's your problem in life? As what? Onto what? And I said, let me just go and check my own. It will be like 500. Let me just start deleting because really, what are you doing with screenshots? Ladies and gentlemen of the press, my brothers and sisters in the Lord, I have 9,896 screenshots. I don't fear myself. What's the purpose? What am I, really, what am I looking for in this life? So I have all these screenshots, the bags, shoes, memes. What do I want to take them do? Now they ask myself. Kò ní jù báyìí lọ fún Ajaabale ìròyìn amúlùdùn mẹ́wàá wa fún ti àsìkò yìí ṣùgbọ́n ká tó máa lọ ẹ jẹ́ ká máa rántí wípé gbogbo ipá ni kò sà láti rí dájú wípé ó tayọ láyé nítorí pé ẹni tó bá tayọ òun láyé ń bá tò àjùwà ṣe. Ó dàbọ̀.